Uwejo àánú orí kìnìún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Nú bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rọ̀rọ̀ va ọ̀rọ̀ va pẹ̀lú Olódùmarè. Olódùmarè ti kàárẹ̀ òun rọ̀rọ̀. Òun náà retí va látù bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá pẹ̀lú Olódùmarè. Nípasẹ̀ rẹ̀ ràdá dédé run. Nú dẹ̀yìn rẹ̀ èsùrún kúrún ràdẹ̀dà. Nínú rẹ̀ rí uyè va. Uyè náà òun rí oyè aráyé. Oyè náà mọ́lẹ̀ nínú òkùnkùn biribiri. Òkùnkùn biribiri ele borgo rẹ̀. Ọkùnrin ọkàn va ràtọ̀dọ̀ Olódùmarè ràn wá sáyé. Orúkọ rẹ̀ ń jẹ́ Jòhánù. Òun rà fúnṣẹ́ ẹ̀rí ìran. Ó lè ṣe ẹlẹ́rìí oyè náà. Kúdédé ènìyàn lè dòlú gbàgbọ́ nípasẹ̀ rẹ̀. Ọmọkùnrin yìí èè ṣòmùrò òye náà. Ṣùgbọ́n àránbaná ti ṣẹlẹ́rìí rí. Òye náà òye òtítọ́ va. Rèm tán òye òtítọ́ rí olúkúlùkù ènìyàn rẹ̀ va nàyè. Nípasẹ̀ rẹ̀ rà dá ayé. Ṣùgbọ́n ayé mú. Ó bá sọ́dọ̀ àwọn ọmọre rẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọre rẹ̀ wọ́n gbà á. Àmọ̀ṣá ó yí ọmọ rẹ̀ dẹ́gbà. Òun rò ń fún agbára hun láti lè di ọmọ Olódùmarè. Á dédé ọmọ rẹ̀ gba orúkọ rẹ̀ gbọ́. Dédé ọmọ rà bí réèṣì nípa tẹ̀jẹ̀ àbí nípa ti ara. Bá dẹ̀rí èèṣì nípa ìfẹ́ ònìyàn. Kéèṣì nípa ìfẹ́ Olódùmarè. Bí ọ̀rọ̀ náà dẹ̀ ìdí ara. Kò ì máa bẹ nígbè. Báwa ẹ máa wó ògo rẹ̀ bí ti ọmọ bíbí kan ṣoṣo lè dé ọ̀dọ̀ bàbá wa. Ó kún bámú orí ọ̀fẹ́ àti òtítọ́. Lè ṣe kẹlẹ̀rẹ̀ Jòhánù gbẹ̀rì rẹ̀ jẹ́. Ó máa kígbe ọ̀fọ̀. Ó ní rí mò ń gbin irun ẹ nípa rẹ̀. Òun rè rí mo ti ń gbin irun ẹ rọ́fọ̀. Òun bá nẹ́yìn rè mi. Rè gorin jù mí lọ. Túdà ọ̀fọ̀ ó ti và kémi ra ìvà. Túdà ọ̀fọ̀ nínú ọ̀pọ̀ yanturu rẹ̀. Dídédé ènìyàn ti gbà àtòrí ọ̀fẹ́ kúnrí ọ̀fẹ́. Nípa Mósè àti fi òfin ru ènìyàn. Àmọ̀ṣá orí ọ̀fẹ́ àti òtítọ́. Ó ti pàṣẹ Jésù Kristi wá. Ẹ sọ nìkan nírè ìró Olódùmarè rí. Èèṣì ọmọ rẹ̀ kan ṣoṣo. Rè vanaya bàbá. Òun náà rè ti fi hàn. Rí ẹ̀rí Jòhánù náà dẹ́ràn wọn jù rán ọ̀wọ́n àlùfáà àtọ̀wọ́n ọmọ Léfì láti Jerusalem wá láti bírọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Lúwọ́ra ó ìjẹ́wọ́ wọn nánà ìfòlòlò fọwọ́n wọn ọ̀fọ̀. Èmi ìṣí Kristi ẹ̀ ń bírọ̀ kọ́ ìbírọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Lúwọ́ra Èlíjà rúwọ́ra dán ó ìdá wọn òun ọ̀ ékẹ̀ṣẹ́ o. Wúwẹ́ríwò lílẹ̀ dán ó ìtúdá wọn òun ọ̀fọ̀. Ẹsẹ̀ o náà dé nẹ́ran dẹ́gbẹ̀ wọn ọ̀fọ̀. Lúwọ́ra tàlàyé rẹ̀ ní. Ká lè mú bá a ṣe máa fèsì rán wọn rè rán bàbá. Ó ìdá wọn òun ọ̀fọ̀. Èmi rí ohun ẹni rẹ̀ ń ké fatafata nínú gbọ̀. Ọ̀kẹ́ tọ́nà Olódùmarè ṣe gẹ́gẹ́ bí wòlíì Àìsáyà bóun ti wí látijọ́. Ọmọra dẹ̀ ràn wá sí Jòhánù ẹ̀. Wọ́n jẹ́ nara àwọn ọmọ ọjọ́ Paríṣi. Wọ́n tún bírọ̀ ọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Ó ń dẹ̀ ti rí kú wọ́n ṣe baptisi. Náàdó mọ́fọ́ ìwọ́ sí Kristi àbẹ̀lẹ̀jà àbí wòlíì. Náàdé nẹ́rì Jòhánù dẹ̀dà wọn ló wọ́n fọ́. Èmi ń fọ́ mi ṣe baptisi. Àmọ̀ṣá ọ̀nà kan ròdò nẹ́yìn rẹ̀. Ọ̀nìrẹ̀ mẹ́mù òun náà ọ̀nìrẹ̀ mi fọ́ ń bá nẹ́yìn rẹ̀ mi. Ó gbórin jù mí lọ. Ọ̀nìrẹ̀ mi ti ka mi tó láti tú sálúbàtà ẹsẹ̀ rẹ̀. Dédé rún ẹ̀. Nọ́dẹ̀ ṣe ní Bẹ́tánì lókè odò Jọ̀dánì. Agbègbè ibi rí Jòhánù ń baptisi. Níjọ́ kejì rí Jòhánù rí Jésù. Ọ̀n bá sọ́dọ̀ ròun. Ó wí ọ̀fọ̀. Ìrò ọ̀dọ́ àgùntàn Olódùmarè. Ọ̀nìrẹ̀ kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ọ̀nìrè mo ti ń wí nípa rẹ̀ ọ̀fọ̀. Ọkùnrin ọkàn ń bá lẹ́yìn rè mi. Ọ̀nìrè gborin jù mí lọ. Túdà ọ̀fọ̀ ó ti fà kémi ra ìbà. Àmọ̀ṣá èmi mú ṣùgbọ́n kálẹ̀ fún wọn rí Ísírẹ́lì. Túdà náà ní ṣe ń fò mi ṣe ìrìbọ mi. Ijó àánú ìjẹ́rìí ọ̀fọ̀. Mágò ràn. Mo rí ẹ̀mí rẹ̀ sọ̀kalẹ̀ látàjùlé ọ̀run va. Ó dàbí àdàbà ó dẹ̀ bàlẹ̀. Lóòótọ́ mi mú tẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀nìrè rán mi va láti wá máa fò mi ṣe ìrìbọ mi. Òun rè ti wí mí ọ̀fọ̀. Lórúkọ ẹni rè mi bá ti rí kí ẹ̀mí. Ó bá ti tàjùlé ọ̀run sọ̀kalẹ̀. Ó balẹ̀ ọ̀nìyẹ gan-an rè má fi ẹ̀mí mímọ́ baptisi. Èmi dẹ̀ ti rí náà èmi dẹ̀ ń jẹ́rìí ẹ̀rùn ẹ̀ ọ̀fọ̀ ọmọ Olódùmarè rè. Níjọ́ kejì ẹ̀wẹ̀ Jòhánù èròdo àtọ̀wọn méjì náà ọmọ ẹ̀yìn rẹ̀. Kò igó Jésù bòǹtìmí rẹ̀. Ó wí ọ̀fọ̀ wò ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run Olódùmarè. Kọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjì kọ́ ìgbúrò rúnrún wí. Kọ́ etí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́ Jésù nẹ́yìn. Náà dé rí Jésù dẹ̀ yíjú dẹ́yìn. Ó èrè wọn ọ̀fọ̀ wọn tọ̀ òun nẹ́yìn. Kó ìwé wọn ọ̀fọ̀ kẹ́ǹwá. Kọ́ ìwé ọ̀fọ̀ Rábì ó túmọ̀ rẹ̀ jẹ́ olùkọ́ni. Ibi sùn wọ́n ń gbé. Kó ìwé wọn ọ̀fọ̀ ẹwà rò wọ́n ìwà wọ́n ìró gbòǹgbé wọ́n ìkálẹ̀tì níjọ́ náà. Nítorí ọ̀fọ̀ jẹ́ òwọ̀n wákàtí kẹwàá ọjọ́. Ọkùnrin náà méjì rè gbọ́rọ̀ nẹ́rún Jòhánù rè tẹ̀lé Jésù nẹ́yìn. Orúkọ rẹ̀ mi jẹ́ Anderu arákùnrin Símónì Pétérù. Ó ìtajú kan ó rí Símónì arákùnrin rẹ̀. Ó ìwé wọn ọ̀fọ̀ abatiri Mẹ́sáyà ọ̀nìrè mi jẹ́ Kristi. Ó mú wa sọ́dọ̀ Jésù kí Jésù yìí wò. Ó ìwé ọ̀fọ̀ òwò rí Símónì ọmọ Jónà. Kéfà ra màmá pẹ̀ ó túmọ̀ rẹ̀ mi jẹ́ ogbò. Níjọ́ kejì
Jésù ń ṣáàyàn bòun ti má dẹ̀yìn sí Galili òye fojú gan ní Fílípì òye wé wọn ọvọ ńra má tọ́ mi lẹ́yìn ará abẹ ṣàìdárì Fílípì ulu Anderu àti Pétérù Fílípì ìyẹn rí Nátàníẹ́lì òye wé wọn ọvọ àwa ti rí ẹ onírí Mósè nínú òwe òfin àtọwọn wòlíì ti kọ̀wé rẹ̀ Jésù ti Násárẹ́tì ọmọ Jósẹ́fù Nátàníẹ́lì ìyẹn ìwé wọn ọvọ ń rè bójúmú ọkàn alẹ́ ti Násárẹ́tì jálẹ̀ wà dán kí Fílípì ìwé wọn ọvọ báwo gan ni avují uròyìn ìyẹn lè ta àfojúbà ní gẹlẹ́rì Jésù fojú gan ní Nátàníẹ́lì ọvọ òun bá sọ́dọ̀ ròun òye nípa rẹ̀ ọvọ ihò ọmọ Ísírẹ́lì ní tòótọ́ nínú ọ̀ni rèéṣì ẹ̀tàn Nátàníẹ́lì ìyẹn ìwé wọn ọvọ bẹ́ẹ̀ ti gbé mú mi kí Jésù ìdáhùn ọvọ ọ̀rá ìdí ọvọ Fílípì pẹ̀ náà dérú ọba nàbẹ́ gbé ọkọ̀tọ̀ rímọ̀tì rẹ̀ kí Nátàníẹ́lì ìdáhùn ọvọ Rábì ìwọ́rí ọmọ Ọlọ́run Olódùmarè ìwọ́rí ọba Ísírẹ́lì kí Jésù ìwé wọn ọvọ túdà ọvọ mòwérẹ́ ọvọ mòrẹ́ nàbú gé ọkọ̀tọ̀ rúwọ́ ṣe gbàgbọ́ mágò wúwọ́ má rí orún rẹ̀ gbórin júwe lọ òwe wọn ọvọ nóòtọ́ ni mò gbénu ẹ̀mí àrí ọ̀run bá àti má rú lẹ̀ ọ̀wọ́n áńgẹ́lì Ọlọ́run Olódùmarè wọn máa gòkè wọn máa sọ n'orúkọ ọmọ ènìyàn Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.